bàbá wa gba ọmọ ìyá lọrin níkàlẹ̀ jaddadallahu sihatakum wa bawwakum rahman. Ìkàlẹ̀ yìí ìkàlẹ̀ tí ó ti fún púpọ̀ ni tí yẹn bá lóun fẹ́ máa fàágùn yóò padà jẹ̀bi jílísà yìí. Àmọ́ ìjókòó tá a wà ń bẹ̀ yìí ó dà pé yóò máa túmọ̀ sí fìdá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ forí jèmí ẹ dákun tó bá dàbí ẹsẹ̀. Afa Adam àwọn afa wa gba àrídùnnú níkàlẹ̀ yawdu shabab tí èèyàn bá ń sunkún bàbá kí yẹn náà máa sunkún ìyálẹ́gbẹ́ kan níbi tá a jókòó lẹ̀ yìí. lẹ́hùn mi ká kọ́ láwọn alimuta kathiran. لأمك حق لو علمت كثيرك يا هذا لدي يصير. Bàbá wa gba àrídùnnú ìyá tó bí yín lọ́mọ Hafsa ní jẹ́. لأمك حق ìfẹ́jọ́ kó pẹ́ Hafsa ní jẹ́. Ìjọ tó kù láyé ní ìbànújẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ forí jì mí ṣé kò tí ma dàbí ẹsẹ̀ báyìí. Ìbànújẹ́ tó bẹ̀rẹ̀ yìí ìjọ tí bàbá tèmi kú láàrin bí ọdún mẹ́wàá sẹ́yìn ẹnìkan post fídíò yẹn lónìí mo kọ́kọ́ lọ lé kọ́fì lànà torí àmọ́ bí tá a dàgbà ìlú lé. Ìyá yín kú gẹ́gẹ́ shabab ìyá tí yín náà jáde láyé ẹ wá ń sunkún pé mansion tí mo kọ́ yìí kò sí ní tí ó dùn mọ́ mi jù láyé bí kíyà mi wà láyé ẹ forí jì mí gbogbo ẹnikẹ́ni tó bá níyà láyé àti bàbá dákun gbọ́ gbogbo ẹnikẹ́ni tó bá níyà láyé àti bàbá kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kódà bójá sí pé má jiná ni wọn àbí bàgá ni wọn máa dunnú wàláhì kìí ṣẹ̀ṣẹ̀ ẹnìkan báyìí lónìí wọ́n wúyẹ̀ rẹ̀ láìpẹ́ àbágbà rí dunnú fídíò yín ni wò ń lé tí ẹ̀zàrú mi fọ́ ẹ̀zàrú tí ń lò ó sì bọ́ sí kànga mo fi kùránù Ọlọ́run búra síbi tí ìrà mi ò dọ̀wọ́ yín ẹ dákun mo fi kùránù ẹ̀yìn lé fún yín kẹ́síbù àbí ká máa lọ lọ́hìn kí ẹ wá lọ nà dọ́ra rẹ ni ilé fún yín kẹ́sìbù kọ́dà bó ṣe ijó máa gbóná ẹ bá ń ra mí ẹ dákun. ẹ jọ ẹ forí jì mí láàrin ìṣẹ́jú kan afáwa àgbà Adam Thani nígbà tí afáwa àgbà Amzari ibi tí wọ́n jáde láyé láìpẹ́ yìí wọ́n wá ń dá wákà kan wọ́n ní ológun fógun ẹ̀ lẹ́hìn ẹni tí ó jogun sì máa múra ẹ bá ń wí. ológun fógun ẹ má lùlù sí ẹ dákun ẹni tí ó jogun sì máa múra. aláya fàyà ẹlẹ ẹni tí ó sùpò sì máa múra. aláya fàyà ẹlẹ. mo fi bàbá àgbà kí bàbá àgbà Adabanija ẹ má bínú ẹ dákun ọmọ yín kan bẹ ń lé kéwú lọ́dọ̀ wa Ọlọ́run kó dákun kó bá wa sọ kéwú dé ọ̀run fún un Ọlọ́run barika Nabi Muhammad lọ́dọ̀ Ọlọ́run kò sí ìgbà Kamalu díìnì ló kọ rẹ̀ ń jẹ́ kò sí ìgbà táwọn ọ̀dọ́ àfa àgbà yín máa ń kí wa. Gbọ́dọ̀ tó bí. Allahu akbar. Sọ́mọ yín gẹ́gẹ́ mo àmú àrọ́fà mi ń kọ́bìlì mo mà tẹ́lẹ̀ ọmọ ṣe kí n wí mo ní ń wí bẹ́ẹ̀ lọ́la alájí àgbà ni pásù ti dọ́wọ́ mi yóò sì pọ̀ jù báyìí lọ torí Ìlọrin jìnnà àfihàn àní àmàlà àlékùm ọ̀kadà ní ìbá gbé wá àmọ́tá ìwájú rẹ̀ ní fọ́ọ̀tì ká máa wà máa tà mọ́lúdì eku jọ mẹ́fà báyìí. Bàbá ṣe ọ̀dọ́ yín ló ti wá gáàdù shabab wọ́n ní ìṣègùn náà kó máa bá mi lọlé ó dà pé ẹ dákun Hamza lọ́dọ̀ yín kò ní bàjẹ́ ó dà pé ẹ̀zàrú ni bàbá fẹ́ ra ti wọn ẹ dákun ṣe tí ìdáka nàbà mi ti gbèrè ó lọ́wọ́ yín ẹ dákun yín rẹ̀ máa sí yín nísìn. afáwa gbà onírúurú fẹ́ ṣiṣẹ́ nìyẹn afáwa gbà alijamali lawla àhàyà kí má sàrà ìwé kéwù kan làhálà kẹtìl àmúwàt afáwa gbọ́n wá sí bàbá wa gbà ẹ dákun torí yín ló jẹ fẹ́ wí kẹ́lìmà yìí o afáwa ní hikima oníláwọlá àhàyà làhálà kẹtìl àmúwàt nígbà tí wọ́n ń dákọ̀ bàbá wa tá à ń ṣe kínní wọn lónìí wọ́n dákọ̀ àlàkà àbí bẹ́ẹ̀ kọ́ ni àlàkà ṣe àlàkà ni àbí àlàkà àlàkà nígbà mo wá wọnú kí wọ́n lọ máa rọ̀ léwu hàù àti lámù àti káàfù ìparun níjẹ́bẹ̀ ráwùdọ̀ ẹ forí jèmí mo wá wọ pé ẹ fẹ́ gbà ni ẹ má pa àwọn. bàbá wa gbà àfọ́ gbà ọmọ ìyá àlọrin ẹ ní àlàkà ẹ sáàmì fún wa ọlọ́wọ́lá bàbá wa gbà àlàkà tí à ń ṣe àdúrà wọn lónìí olúwàjọ má jẹ́ parun láéláé àlàkà ẹ ní àlàkà jẹ̀mọ́ o ẹ buhami so ogun tí ó bá yín tí fóònù yóò fi bọ́ sí kànga láàárọ̀ mòlúdì kò ní bá yín o àtàmátì láàrin ìfajiri àlìjàmálì lónìí afáwa gbà ọmọ ìyá àlọrin sí lónìí bákan náà
hatta matla'i al-fajri bí tí ń dùn yìí kò má má bàjẹ́ hatta matla'i al-fajri. bàbá wa gbàdá bá níjà wọ́n ti ṣe aṣára ẹ̀ ní wọ́wọ́ tì bá. kò má bàjẹ́. akíndùnú ọlọ́run ní yóò bàjẹ́. ẹni bínú ọ̀dọ́ àbọ̀mọ̀ yà lọ ìlànà lọ tá a bá délẹ̀ a máa kí honorable dáadáa prudent wọ́n jọ wá lójú púpọ̀ bá mi a máa kí wọn dáadáa honorable à ń bọ̀ àti gbaná símìlà. akíyájí dírìsì láti ọ̀nà dí òkú lọ́hùn owó dé. azika